Oriire dà èmi rè o gbogbo ojú tó ń wò mí pátá olóríire dà ẹ̀yin rè o mo kí wa a kú dédé àkókò yìí àdẹ̀kú palẹ̀mọ́ weekend ara rẹ̀ la máa fi ṣe àtàwọn àtẹ̀bí wa gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV ìròyìn ayọ̀ ni mo mú wá fún wa nípa Agbala Gabriel forward ever backward never ẹ̀rí báyìí òkè lọ́wọ́ afúnni ń gbé iwájú lọ́pàá ibi tí ń rí sí iwájú ni Agbala Gabriel yóò máa lọ ìgbéga ń dé bá Agbala Gabriel lójoojúmọ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ìjọba àpapọ̀ wọ́n ti rántí Agbala Gabriel ilé ìdọ̀yẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ó kéré nínú oore tí Agbala Gabriel yóò gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ ìjọba pírẹsidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu ẹ ṣé o bákan náà gómìnà wa Ọ̀yọ́ state HE ẹnjìníà Olúwaṣèyí Mákindé ẹ mà ṣeun lọ́pọ̀lọpọ̀ bákan náà Ministry of Power bàbá wa Adébáyọ̀ Adélábù pẹ̀kẹ̀lẹ́mẹ́s ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ilé àtọ̀nà gbogbo yín kò ní dàrú àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ èmi ọmọ yín Evangelist Daniel Taiwo aka Only Jesus ni mò ń fi àkókò yìí mú ìròyìn ayọ̀ yìí wá fún yín màá fi fídíò sílẹ̀ fún kẹ́hìn ọ̀gá lọ wò lẹ́kùnrẹ́rẹ́ bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe dá Agbala Gabriel lọ́lá láti báyìí ní àwọn ènìyàn pàdé ẹ̀yin opó ẹ ti ṣoríire ẹ̀yin ọmọdé ẹ̀yin tó kù díẹ̀ káàtó fún ẹ ti ṣoríire ẹ wo ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ bá mi subscribe sí channel yìí kẹtẹ notification button bó bá ṣe ń jáde a lè máa bọ́ sójú ọwọ́ wa ẹ bá mi share ẹ bá mi comment bákan náà ẹ bá mi like ẹ ṣé ó yá lókè lọ́hùn. Wow. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ògo ni fún olókè ọ̀run. Hallelujah. Ibi ilẹ̀ wà já ṣe wọ́n tún wà lọ́dọ̀. Wow. Wọ́n pè wá láti níbo náà ti gbọ́ àná? Federal government. So wọ́n ní bàbá wa His Excellency Bọ́lá Ahmed Tinubu Federal government wọ́n fi àwọn ráìsì tó jẹ́ parliament ránṣẹ́ sí Minister of Power so wọ́n fi ránṣẹ́ sí Minister of Power látọ̀dọ̀ Minister of Power Adébáyọ̀ Adélábù so wọ́n kọ Agbala Gabriel náà wọ́n àwa adébẹ̀lẹ̀ ní wọ́n dẹ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run wọ́n gba federal government lórúkọ Jésù Kristi ẹ ó máa tẹ̀síwájú. Àmín Jésù. Ó ti lọ. So federal government of Nigeria Foods Federal government of Nigeria Food Security Program. So, a dúpẹ́ gan. So, lórúkọ Jésù wọ́n máa tẹ̀síwájú. Wọ́n fi àpò rice wọ́n fi ránṣẹ́ sí foundation Agbala Adébáyọ̀ Adélábù pẹ̀kẹ̀lẹ́mẹ́sì ẹ ṣé o wọ́n fi jíṣẹ́. So Minister of Power àwọn fi jíṣẹ́ ó wá láti federal government ó dẹ̀ dé sọ́dọ̀ Minister of Power federal Minister of Power so wọ́n fi jíṣẹ́ orí ẹ máa já sílẹ̀ báyìí díẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa já sílẹ̀ wọ́n fi ránṣẹ́ sí
díẹ̀ ta ló ń gbogbo ẹ̀yìn lórí lẹ́kọ̀ọ́ ó ní gbéga. So wọ́n gbé fún wa eléyìí yà mí lẹ́nu gan. I was surprised nígbà mo gbọ́ lọ́sàn-án mo ń bọ̀ náà nígbà wọ́n sọ fún mi pé wọ́n ní wọ́n fẹ́ gbé rice fún foundation Agbala Gabriel. I was surprised. Ẹ ṣé o Federal Government of Nigeria ẹ ṣé o tí ẹ rántí wa nínú Ìbàdàn bí tẹ́ ẹ rántí wa nínú oko tá a wà yìí ẹ ṣé o. We really want to appreciate you Federal Government of Nigeria tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ president tí wọ́n jẹ́ olùdarí ní gbogbo Nigeria president ní gbogbo Nigeria yìí in fact ó yà mí lẹ́nu ní ìmú bí màá ṣe dúpẹ́ àdúrà mi ni pé ẹ ó máa tẹ̀síwájú lórúkọ Jésù. Àmín Jésù. Ẹ ó máa tẹ̀síwájú lórúkọ Jésù. Ẹ ó máa tẹ̀síwájú lórúkọ Jésù. Ìjọba Nàìjíríà lápapọ̀ èròǹgbà yín pé kí Nàìjíríà ó lè tẹ̀síwájú Olúwa yóò jẹ́ kó ṣeé ṣe o. Èròǹgbà yín ẹ má bá ń jà báyìí. Èròǹgbà yín because èròǹgbà kan lélẹ́yìí eléyìí now mà wọ́n tí a máa pín eléyìí fún ni opó arúgbó àwọn ọmọ aláìní ìyá díẹ̀díẹ̀ ọmọ aláìní bàbá wọ́n dẹ̀ fi ránṣẹ́ agbàdúrà èròǹgbà yín pé kí orílẹ̀-èdè pé kó tó dá sí i lórúkọ Jésù Olúwa yóò jẹ́ kó ṣeé ṣe fún yín. Ọlọ́run ló mú nǹkan ṣeé ṣe tí ènìyàn ní láti dábàá nǹkan tí Ọlọ́run ní ṣíṣe mú gbàdúrà èròǹgbà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé kí ìlú yìí kó lè tẹ̀síwájú pé kí Nàìjíríà náà kó lè di better country fún àwa tá a wà ń bẹ̀ fún àtàwọn ọmọ àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò àtàwọn mọ̀mọ́ wa lórúkọ Jésù Olúwa yóò mú èròǹgbà yẹn ṣẹ àwọn lè máa tẹ̀síwájú. I want to appreciate you. Then ó dé sọ́dọ̀ Minister of Power ó dé ráìsì ó dé sọ́dọ̀ Minister of Power Adébáyọ̀ Adélabú bàbá wa ó dé sọ́dọ̀ Pẹ̀kẹ̀lẹ̀ Mẹ́sì ó dé sọ́dọ̀ wọn wọ́n dẹ̀ pè wá lọ́sàn yìí pé ká wá gbé ẹlẹ́dàá ẹ má bá ń gbé sọ̀kalẹ̀ wọ́n dẹ̀ gbé ó pọ̀ Jésù mi ò wọ́n ló tún kù sí táwọn ẹgbẹ́ wa ẹ̀yin opó ṣọ́ọ̀ṣì wa ẹ ti sọ oríire o ẹ̀yin opó ẹ̀yin arúgbó ẹ̀yin children ẹ ti sọ oríire o máa ń kojú ẹ̀ báyìí ẹ máa já wálẹ̀ ẹ̀yin opó ẹ ti sọ oríire Federal Government ló ní kán gbélé wa Federal Government ló ní kán gbé wa ó dẹ̀ dé sọ́dọ̀ Minister of Power Adébáyọ̀ Adélabú Pẹ̀kẹ̀lẹ̀ Mẹ́sì ó dé sí ọ̀dọ̀ wọn ẹ ṣé o wọ́n pè wá òun rèé o wọ́n fi jíṣẹ́ o wọ́n pè wá òun rèé o làwa náà ṣe láìbù báyìí la fi ń fọn rere ẹ ṣé o ó ti tán ni ó yá ẹ máa kó jáde ráìsì yẹn pọ̀ ó pọ̀ ẹ̀mí àwọn wòlíì ẹ bá ń kọjú ẹ báyìí dúró ẹgbẹ́ ìdè báyìí ẹ máa kó ẹgbẹ́ bẹ́ẹ̀ ti gbélé kó dúró bag of rice pọ̀ ń bí ẹlẹ́dàá ayé àti ọ̀run ẹ mọ̀ gbé wájú ẹgbẹ́ sẹ́kẹ̀ báyìí ẹ ṣé o adúpẹ́ gan Federal Government thank you so much yóò jẹ́ ìgbà àkọ́kọ́ ọrú ẹ̀ tí Ọlọ́run rán oore sí foundation yìí láti Federal Government ó rè ẹ bá pàjọ fún Jésù. yóò jẹ́ ìgbà kélòó first time sir yóò jẹ́ ìgbà àkọ́kọ́ ọrú ẹ̀ tí wọ́n tó máa fi nǹkan báyìí tó máa fi ṣọwọ́ sí wa dúpẹ́ gan-an we do not take this for granted amóore tó ti tán ni ó ti tán ẹ bá ń gbá wọlé náà sí ẹgbẹ́ báyìí ẹ bá àwọn ọmọ ẹ tó wà lẹ́yìn ẹ bá kó báyìí so ẹ wá dúró tí wọ́n fi ránṣẹ́ kí ni ká fi dúpẹ́ náà o mo gbàdúrà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ètò tí ẹ ní fún orílẹ̀-èdè yìí Sátánì ò ní bàjẹ́ gbogbo ọ̀nà tí Sátánì ń gbà láti dẹ ojú ètò bolẹ̀
gbogbo ọ̀nà tí Sátánì ń gbà láti má jẹ́ kí àwọn nǹkan yẹn ó ṣeé ṣe lórúkọ Jésù ọ̀run bà ètò wọn jẹ́. Ọ̀run bà ètò wọn jẹ́. Ètò tí Sátánì ti ní sílẹ̀ fún orílẹ̀-èdè yìí ọ̀run kó bà á jẹ́. Gbogbo ẹ̀yin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn states káàkiri àgbáyé Olúwa yóò kún yín lọ́wọ́ o. 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 Báwa ṣe ń dé láti program rẹ̀. Adé adẹ̀dẹ̀ bá orí. Adé adẹ̀dẹ̀ bá àánú. Ẹnu tó bá jẹlé yìí kò ní ṣépè. Ẹnu tó bá jẹlé yìí kò ní gégùn yóò súre ní. Ebi dẹ̀ ń pa àwọn èèyàn. Ebi burúkú dẹ̀ ń pa àwọn èèyàn. Ẹ̀yin opó ẹ ti rí o. Èbé ní Friday. Sunday la àwọn ọmọ aláìní ìyá tá à ń tọ́jú. Àwọn ọmọ school ọ̀fẹ́ gbogbo ẹ̀. Ọlọ́run dé lọ fún wọn. Bí Ọlọ́run ti wá ń gbé ọwọ́ yín sókè tí ẹ fi ń ṣe àwọn nǹkan yìí, ọwọ́ yín kò ní rere láyé. Ibi lójú ọ̀nà yín Olúwa yóò parẹ́. 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 Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, that is federal government of Nigeria. Ẹ máa tẹ̀síwájú. Ẹ máa tẹ̀síwájú. Bàbá wa náà tí wọ́n fi rán, which is Minister of Power. Minister of Power, Adébáyọ̀ Adélábù Pẹ̀nkẹlẹ́mẹ́sì. Lórúkọ Jésù ẹ ò ní ṣìṣe. 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 Wọ́n dẹ̀ pè wá lọ́sàn-án yìí. Ẹ̀lú Àgbàlá Gabriel. Ó yá o, wọ́n fi nǹkan ìránṣẹ́ sí yín. Ẹ dúró. Wọ́n mọ̀ fi ránṣẹ́ sí wa láti fẹ́ dúrà ni. Ìyí tí wọ́n bá fọwọ́ sí látòkè wọ́n lè gbé fún yín nísàlẹ̀ o. Ní táwọn bá gbé fún yín láti òkè kò so possible ṣá. Iṣẹ́ tí mi ò rán yín ṣe lè jẹ́. Iṣẹ́ tí mi ò rán yín ṣẹ́yìn lè jẹ́. Iṣẹ́ tí mi wá rán yín kọ́ federal government wọ́n dẹ̀ rán Minister of Power níṣẹ́. Adébáyọ̀ Adélábù Pẹ̀nkẹlẹ́mẹ́sì. So federal government rán wọn níṣẹ́ pé ó yá kíní ẹ̀pin ìsáwà nìkan o káàkiri wọ́n dẹ̀ kọ orúkọ Àgbàlá Gabriel náà. Ó ṣe ìyé mi báyìí. Ó ṣe ìyé mi ní iṣẹ́ tí wọ́n fi jẹran látòkè ni wọ́n jẹ́ nísàlẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni? Ẹ ní dààmú. Ní tẹ́ ṣe ó jọ mí lójú. I wasn't expecting it at all. Mi expected. Mi ti ẹ̀rọ. Mi ti ẹ̀ mọ̀ pẹ̀lú ẹ̀ lé wá. Mi mọ̀ pẹ̀lú ẹ̀ tí ẹ̀ lé kan wá. Ní Lágbàlá Gabriel wá ń bì náà. Ẹni àwa àmọ̀ yẹn àmọ̀ kankan. Àdáyẹn mọ̀ àmọ̀ ẹnikẹ́ni. Wọ́n máa sọ pé on God. Kí ló jẹ́ bẹ́ẹ̀ náà? On God. Ọ̀dọ́ pé on God láwà. On God. Aṣáájú pé Olúwa ti re sáwa náà o. Ìgbà tí irú eléyìí wá ẹ̀yin ò tí ì mọ gbóòórùn oore. Nígbà tí irú eléyìí wá. So nígbà tí irú eléyìí wá ẹ̀yin ò tí ì mọ wò pé oore ńlá mi ń bọ̀. Ọlọ́run yóò dẹ̀ máa tẹ̀yìn síwájú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àdúpẹ́ o. Àdúpẹ́ gan o. Ẹ ṣé o. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí ẹ ṣé. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ọ̀rọ̀ adìyìnbó. Ẹ ò ní jábọ́ o. Ẹ ò ní jábọ́ o. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, once again we say thank you so much. Àdúpẹ́ o. Àdúpẹ́ o. Àdúpẹ́ o. Tẹ́ ẹ rántí wa. Ní tó yà mí ni pé wọ́n rántí wa nínú oko yìí láàrin Ẹgbẹ́dá yìí náà. Bó náà ṣe rántí wa náà níbi tá a wà yìí. Wọ́n sì rántí wa. Ẹ jẹ́ ń dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ má gbàgbé àní wọ́n fi ránṣẹ́ láti òkè ni. Iṣẹ́ tí wọ́n sọ pé báyìí ní ká ẹ ṣe ṣe iṣẹ́ yẹn ni wọ́n jẹ́ yìí. Tó túmọ̀ sí pé wọ́n rántí wa lókè. Wọ́n sì ránṣẹ́ oore. Ẹ ṣé o, ẹ̀mí yóò gùn o. Alàgbà ẹ ǹlẹ́ ọ̀gá mú ìdí
ìwọ náà wọ́n rán sẹ́pẹ̀ láìpẹ́ yìí. Àmì Jésù. Mú ìdí. Yes, sir. Òun ni wọ́n ṣe. Mo rán sẹ́pẹ̀ láìpẹ́ yìí. Èyí ẹ̀ kàn ti yọ ni. Àwọn tó yẹ wọ́n bá yọ. So iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n jẹ́. So ó dé sọ́dọ̀ Minister of Power lẹ́ẹ̀kan sí wọ́n dẹ̀ jíṣẹ́. Thank you so much. Thank you so much. Ẹni tó dẹ̀ ṣalágbàtà ẹrù ẹ̀ nígbà tá a dé bẹ̀ tí wọ́n bá wa ṣe kí lórúkọ ọ̀dádì yẹn náà comrade Fẹ́mi nígbà wọn kiri wá débẹ̀ lọ́sàn yìí àpọ́nlé yẹn pọ̀ kí lẹ tó fẹ́ gbà lẹ́yìn yìí bá ṣe ń fún yín ní chicken lọ́lọ́ ń fún yín ní dọ́kì pé kí lẹ fẹ́ jẹ nígbà wọn débẹ̀ wọ́n ní kí lẹ fẹ́ mu sáà wọ́n dẹ̀ ń ṣílẹ̀kùn wọ́n ṣí gbogbo ẹ̀ fún wọn wọ́n pọ́n àwọn òṣìṣẹ́ wa lé gan Comrade Fẹ́mi ẹ̀mí jábọ́ ẹ̀mí ṣubú àdúpẹ́ once again federal government wọ́n fi lè ránṣẹ́ sí wa through Minister of Power Adébáyọ̀ Adélábù ẹ̀mí jábọ́ ẹ̀mí jábọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ His Excellency Olúwaṣèyí Mákindé ẹni jábọ́ lẹ́ẹ̀kan sí gómìnà wa ní ìlú ní Abíọ́dún ẹnjìníà ni wọ́n ẹnjìníà Olúwaṣèyí Mákindé ẹni jábọ́ ẹ máa tẹ̀síwájú ẹ máa tẹ̀síwájú ẹ máa tẹ̀síwájú lẹ́ẹ̀kan sí àdúpẹ́ ọṣẹ́ o rice tàbá wa gbé wá rè o we really appreciate you wọ́n ní òtàn síbẹ̀ o àbí a jẹ́ pé òkè ti yá ẹja máa gbogbo lọ wá sí ní ìjábọ̀ gbogbo láìsí ẹ̀ka rẹ̀ wọ́n gbé bí aláwọ̀ gbé lọ wá sẹ́yìn ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni sá. Ẹ bá mi share ẹ̀ gan o, ẹ bá mi share ẹ̀ gan, ẹ bá mi share ẹ̀ kó dé ọ̀dọ̀ president wa Tinubu. Ẹ bá wa share kó dọ́dọ̀ president Tinubu Bọ́lá bàbá wa president Bọ́lá Ahmed ọmọ Tinubu Jagaban. Àwọn náà fi ránṣẹ́ àbíká ló fi ránṣẹ́ kí náà kọ sáré federal government ta lè federal government bàbá Tinubu Jagaban ni Tinubu ẹ̀mí rẹ̀ ogun ẹ̀mí rẹ̀ bí ọdún òṣìṣẹ́ ọmọ rẹ̀ olúwa mi ẹ̀mí yẹn Tinubu ẹ̀mí yẹn ogun bá wa ẹ máa tẹ̀síwájú ẹ jábọ̀ ẹ jèrè àwọn ọmọ yín wọ́n á dókè wọ́n á dé òkè wọ́n ní ọmọ kan báyìí bọ̀dá kan báyìí bọ̀dá ọmọ kan báyìí ṣe ìgbà ṣe òkú yẹn nice gan èyí ní já yín tán ìgbà ṣe yà mí ọmọ wọn ìgbà ṣe ẹ máa tẹ̀síwájú ẹ ní jábọ̀ we love you from afar we love you from afar ẹ bá ń ṣe ẹ̀kọ́ dọ́dọ̀ His Excellency President Bola Ahmed Tinubu ẹ bá ń ṣe ẹ̀kọ́ dọ́dọ̀ Minister of Power Adébáyọ̀ Adélábù ẹ bá ń ṣe ẹ̀kọ́ dọ́dọ̀ Ṣèyí Tinubu ẹ bá ń ṣe ẹ̀dọ́dọ̀ wọn ẹ bá ń ṣe ẹ̀dọ́dọ̀ wọn ájọ lọ́jọ́ ògo Àmì Jésù. ẹ ṣé o bá ń gbé dáadáa bá kì í ṣeré o máa ń tán gbé wà yìí ni owó ńlá ni ẹ bá ń ṣe ẹ̀kọ́ dọ́dọ̀ wọn nẹ́tíwọ́ọ̀kì yìí ó lágbára lẹ́nu ó lágbára lẹ́nu
bá tó wá bí kò wá dá bàbá wa. Jésù olùgbàlà. Ẹ ṣé o. Thank you so much. Federal Government of Nigeria Food Security Program. Ẹ ṣé o. Thank you so much. Adúpẹ́ o. Ẹ máa tẹ̀síwájú o. Thank you so much. Ẹ bá pàtó fún Jésù.